Zakato Zaria, nobody can follow me. Ẹni tí ń ṣe gbajúgbajà olórin tàkásùfé Habib Òkìkíọlá Badmus tí gbogbo èèyàn mọ̀ sí Portable ni wọ́n ti fi ọwọ́ òfin gbé láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n ní ẹni tí ń ṣe gbajúgbajà olórin fújì Saheed tí gbogbo èèyàn mọ̀ sí Saheed Osupa mú wá fún àwọn. Wọ́n ní bí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé ẹni tí ń ṣe Portable yìí ló ṣe okùnfà bí wọ́n ṣe iṣẹ́ ìwádìí láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí wọ́n sì rí pé Saheed Osupa òun ló kọ ìwé ẹ̀sùn ìbanilórúkọjẹ́ lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara tí wọ́n fi wá fi ọwọ́ òfin gbé Portable ọmọ Ọlálọ́mí nígbà tí wọ́n fi ìwé hàn pé àwọn wá láti wá gbé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé ní báyìí láìpẹ́ láì jìnnà ni wọn yóò máa mú ojú Portable ọmọ Ọlálọ́mí bá ilé ẹjọ́ magistrate tó fi ìdí kalẹ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétún Èjìrẹ́ Adéyẹmí fi léde wípé ọ̀pọ̀ ìwé ẹ̀sùn ni àwọn rí gbà tó fi mọ́ ìwà ìdaràn ìdúnkokò sí ẹ̀mí àti àwọn ìwà mìíràn tí kò yẹ fún ọmọlúwàbí ni wọ́n ti mú wá lórúkọ Portable ọmọ Ọlálọ́mí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá tún sọ dímọ̀ wípé ó tún lọ́wọ́ sí àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú dídá omi àlàáfíà ìlú rú nípa ti àwọn ọ̀rọ̀ èyí tí ó ń sọ lẹ́nu. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Èjìrẹ́ Adéyẹmí wá sọ di mímọ̀ sí iwájú wípé Portable ni ó ti wà ní àkóló àwọn báyìí tí àwọn sì ń ṣe ìpalẹ̀mọ́ ìwé rẹ̀ láti mú ojú rẹ̀ bá ilé ẹjọ́. Àtẹ̀jáde náà fi léde wípé àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀jọ̀kan èyí tí wọ́n fi kan Portable ni ó mú àwọn gbé irúfẹ́ ìgbésẹ̀ náà láti wá fi ọwọ́ òfin gbé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé gbogbo àwọn ìwé ẹ̀sùn yìí lọ́lọ́kọ̀jọ̀kan ni àwọn yóò máa tẹ́ pẹpẹ sí iwájú ilé ẹjọ́ magistrate tí ó fìdí kalẹ̀ sí ìlú Ìlọrin. Bí ẹ kò bá gbàgbé wípé ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gúnlẹ̀ sí ìlú Abẹ́òkúta ní iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n tó fi ọwọ́ òfin lọ gbé Portable ọmọ Ọlálọ́mí kó tó di pé wọ́n mú lọ sí ìlú Ìlọrin fún iṣẹ́ ìwádìí sí iwájú. Wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ sí iwájú ń pé níbi tí ọ̀rọ̀ dédò yìí Portable ni wọn yóò máa mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ láìpẹ́ láì jìnnà látàrí ìwà èyí tí ó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀jọ̀kan èyí tí wọ́n fi kàn án. Zakato Zaria, nobody can follow me. Èmi ọmọ Ọlọ́run, wọ́n ní kọ́ máa tira wọn. Ìdọ̀balẹ̀ fóyà dé ẹ̀ṣá ti polówó láyé wọn o. Bórí fọ yín ẹ̀ ló paracetamol, ẹ̀dán ròyìn ẹ̀ ló oògùn jẹ̀dẹ̀. Bistro pẹ̀lú tobacco, tóní Montana ò wákò. Psycho, I want to explode. Fire, ginger, somebody pour me water. I dey on my own. Wakaja jam making no jam bako. And if ask me, no go jam bako, we go jam on with the inside bako. In case you wanna see me, call me for show, featuring DM Malam Yankees. But shout out to you, South Africa. I need to change my things, new things, big things, reason big. What's your last year? This new year, new brand. You wanna give me brand ambassador? All those kind of show, foreign, local, DM, Malam Yankees. You can see on my page, you can have Africa, Tony Montana. You can even do The Nation, DM Malam Yankees for show bookings. Show bookings, Malam Yankees. Okay, for Abuja. You don't want people who build me. You can still cover me. DM Malam Yankees. The Nation, many inspiration. I go my show na 20 million. Bring show, I give you percentage. You bring 20 million show, I give you 2 million. Bring 40 million show, I give you 4 million. Show 8 million show, 8 million. What's on that? Arábìnrin kan níbi kan, arábìnrin kan ló ń ṣe ejò nínú ilé. Ejò yẹn gùn bí ẹsẹ̀ bàtà méje wọ́n jọ jí wọ́n jọ ń sùn ní.
ìṣẹ́jú ló máa gbóúnjẹ fẹ́jọ yẹn ṣẹ́ríṣà dédé ló di pé ejò yóò jẹun ó wá lọ pé dókítà tó mọ̀ nípa àwọn ẹranko dókítà yẹn wáde o dókítà wáde ó ṣàyẹ̀wò ejò yẹn ìyàlẹ́nu ló jẹ́ ń gbà sórí pé ejò yẹn wípé máa mọ̀ débi para ẹ̀ sílẹ̀ ní kó lè folówó ẹ̀ tó mọ̀ ṣóúnjẹ àjẹyó ṣé mo pé mo sọ láìpẹ́ mo sọ̀rọ̀ màálù gbogbo ayé ṣe kí là ń sọ mo ròyìn ẹ̀dá kan tí wá wọn jọ bí ọ̀bọ ni tó ṣe mẹ́nu fún gẹ́gẹ́ bí ejò láwùjọ tó ń gbé ní òkùnkùn ta fà sínú mọ́lẹ̀ ni tó rán mọ́ lọ́mọ níṣẹ́ dé tòrútòrú ọkùnrin tá bá jèrè bóyá lẹ́ẹ̀fẹ̀rẹ̀ jẹ́kọ́ ẹ̀yẹn kọ́ntínú ọ̀dọ̀ bá sọ yín lẹ́sàn iṣẹ́ yábàjá jamani. Ìwà lọkùnrin kò ṣàánú mi o, ìwà lọkùnrin kò ṣàánú mi. Mo ti lágbá orí mi ṣùgbọ́n kò gbé o, ìwà lọkùnrin kò ṣàánú mi. Ọ̀nà pa mi pa fararu, ó pa fararu, sọpẹ́ pa. Ṣùgbọ́n lọkùnrin kò ṣàánú mi o. Ìwà lọkùnrin kò ṣàánú mi. Ọ̀nà pa mi pa ó pa fọlọ́run. Kí ni kejọ jọjọjọ kí ló máa ń ṣe nu sọ pé pọ̀. Owó láti wọlé sọ pé pa. Bàbá mi wọ ọmọ tó ní fìgọ́ ọmọ tó ní ní láàyè mú sọ pé pa. Kí ni kejọ jọjọjọ kí ló máa ń ṣe nu sọ pé pọ̀. Yọ̀dí sí mi jọ kiss mi jọ mo dẹ̀ ṣe máa tán yàn tó bá ń dùn mọ́ ẹ sọ pé pa ẹ̀kọ́ tí wá lé mo máa san owó ẹ̀jọ̀ kò gbọ́ mo wá ó fẹ́ gbà wọ́n rẹ̀ sọ pé pa kí ni kejọ jọjọjọ kí ló máa ṣe náà sọ pé pọ̀. Bàtí ẹ ló máa yọ bátìrì mi lọ o wọ́n dá fámi mọ́ tó bá lè tó máa wò ná nítorí wọ́n dá mi mọ́ pa ìwà lọkùnrin kò ṣàánú mi o. Ìwà lọkùnrin kò ṣàánú mi. Mo ti lágbá orí mi ṣùgbọ́n kò gbé o. Ìwà lọkùnrin kò ṣàánú mi. Ọlọ́run dá sákìrọ̀ o. Ìwà lọkùnrin kò ṣàánú mi o. Ìwà lọkùnrin kò ṣàánú mi. Mo ti lágbá orí mi ṣùgbọ́n kò gbé o. Ìwà lọkùnrin kò ṣàánú mi. Ọba tani máa gbàgbé o. Ọ̀nà pa mi pa ó pọ̀ fọlọ́run. Kí ni kejọ jọjọjọ kí ló máa ṣe náà sọ pé pọ̀. Owó láti wọlé sọ pé pa. Bàbá mi wọ ọmọ tó ní fìgọ́ ọmọ tó ní di. Orin ni oníkọ́lé táyìn lámì kébé kù wàrà orin ni orin wá sí Wáyìndé ọmọ tó gbọ́ láhàn orin ni ó ní rhythms ó ní sweet percussions omele Fuji tó ní rhythms tó ní sweet percussions omele àpàlà sákàrà ń sọ tí ẹ lọ́tọ̀ dégbé èmi ní king of music tó ń sọ tàlẹ́ntà lè fi wé ẹgbọ́n náà ṣọlá fi wé kò sẹ́ńtà lè fi wé ọmọ mi ṣùdí kéèsì if you don't know ọ̀bọ̀ orin l'Òṣùpá ẹbìrì ojú tó pawó wọn lọ́bọ̀ orin l'Òṣùpá tó fi dó TikTok mọ́ Instagram ọ̀bọ̀ orin l'Òṣùpá ẹbìrì ojú tó pawó wọn lọ́bọ̀ orin l'Òṣùpá wọ́n máa ń bó lion bó rose bó cap For you? Oh, lion. Tap.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.